Ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá, Akínyẹjú Àríkẹ́, ẹni tí ìnagijẹ ń jẹ́ Ẹyinjú Elédùmarè, òun náà mà ti sọ̀rọ̀. Ó ti jẹ́rìí sí awuyewuye àti ọ̀rọ̀ tó máa ń lọ ní ìgboro pé kò sí ìfẹ́ láàrin àwọn òṣèrébìnrin tíátà Yorùbá, bẹ́ẹ̀ ojú ayé tún pọ̀ láàrin wọn tí wọn kò sì fẹ́ ara wọn dínú. Pẹ̀lú bóbìnrin náà bó ṣe tú àṣírí ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ òṣèrébìnrin tó sọ nǹkan tó ṣe fún un, tó sì jẹ́ kó di mọ̀ pé ara ojú ayé àti àìnífẹ̀ẹ́ ara ẹni dénú pẹ̀lú àbòsí tó wà láàrin àwọn gbajúmọ̀ òṣèré tíátà obìnrin Yorùbá, òun làwọn èèyàn rí yẹn. Ẹ rántí pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìròyìn ti ń lọ wípé rìkíṣí, àbòsí àti àìfẹ́ràn ara ẹni dénú pọ̀ láàrin àwọn òṣèré tíátà Yorùbá, pàápàá àwọn tí ó jẹ́ obìnrin tó sì ní ìṣọwọ́ tó fi ń jowó ara wọn, tí wọ́n fi ń takora wọn, tí wọ́n sì fi fẹ́ ara wọn dínú, ó pọ̀ kọjá sísọ. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀pọ̀ àwọn òṣèré tíátà Yorùbá lóbìnrin ń ló jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe lẹ́yìn ara wọn, lẹ́yìn tí wọ́n bá ti rẹ́rìn síra wọn lójú ayé, ṣùgbọ́n tó bá ti di ẹ̀yìn, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa ń ṣe, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n yóò sì máa mú níṣẹ́ lẹ́yìn ẹ̀rí tí wọ́n ti fi hàn bíi pé àwọn nífẹ̀ẹ́. Ẹ sì tún rántí pé láìpẹ́ yìí ni ọmọbìnrin oníṣẹ́ tíátà tóun náà jẹ́ gbajúgbajà ń di iṣẹ́ tíátà Yorùbá, Bùkúnmi Olúwaṣínà, òun náà ló jẹ́rìí sí eléyìí tó jẹ́ kó di mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn táwọn jẹ́ òṣèré tíátà obìnrin ó ló burú kọjá sísọ. Ó láwọn ò nífẹ̀ẹ́ ara wọn, àwọn kì í sì ṣàtìlẹ́yìn fara wọn. Ó léléyìí kò rí bẹ́ẹ̀ láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ àwọn. Ó ní bí àwọn ọkùnrin bá ṣe dáadáa síra wọn lójú, bẹ́ẹ̀ náà ni wọ́n á tún ṣe lẹ́yìn ara wọn. Ó ní kò sáàyè fún rọ̀bọ̀rẹ́bẹ tàbí àbòsí láàrin wọn, ṣùgbọ́n tó ní obìnrin lọ̀tọ̀ obìnrin lọ́dọ̀ tàwọn ò, ìyẹn onídìí iṣẹ́ tíátà, nítorí pé àwọn ò fẹ́ràn ara àwọn rárá, tó sì jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan táwọn ń ṣe lẹ́yìn ara wọn, lẹ́yìn táwọn bá ti ṣojú ayé síra wọn nígbà tí àwọn bá ríra àwọn tàbí táwọn pàdé. Ní báyìí Akínyẹjú Àríkẹ́, tí gbogbo èèyàn mọ̀ sí Ẹyinjú Elédùmarè, òun náà ti dá sí ọ̀rọ̀ yìí, ó sì ti jẹ́rìí sí i nínú ọ̀rọ̀ tó gbé sórí ẹ̀rọ ayélujára, ìyún ẹ̀rọ ayélujára Instagram, ló sì jẹ́ kó di mọ̀ wípé ojú ayé àti àbòsí ńlá ó pọ̀ nídìí iṣẹ́ tíátà Yorùbá o. Ẹyinjú Elédùmarè ní níṣe ni òun lọ kọ ọ̀rọ̀ nípa gbajúmọ̀ òṣèré tíátà obìnrin kan tóun lọ kí, tóun lọ yìn, tóun sì ṣàpọ́nlé ẹ̀. Ó ní kàyéfì ló jẹ́ pé ẹni náà kò lè kọ ọ̀rọ̀ láti dúpẹ́ lọ́wọ́ òun níta gbangba. Ó ní kọ̀rọ̀ ló ti wá ń bá òun tó ń dúpẹ́ lọ́wọ́ òun, èyí tó túmọ̀ sí pé kò fẹ́ káwọn èèyàn mọ̀ pé irú òun kọ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó ń gbé sórí ẹ̀rọ ayélujára. Ẹyinjú Elédùmarè ní ìranù àti ìgbéraga, ìjọra ẹni lójú, àìnífẹ̀ẹ́ ara ẹni dínú lòun ka ìwà náà sí. Ó ní kí ló dé tẹ́ni náà tó jẹ́ pé kọ̀rọ̀ ló ti wá ń bọ̀ òun, tí ò lè kọ́ ní gbangba gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó rí àti gẹ́gẹ́ báwọn gbajúmọ̀ òṣèré ṣe máa ń ṣe fúnra wọn. Obìnrin náà wá ní kì í ṣe pé òun kọ ọ̀rọ̀ yìí láti fi wá ojú rere àti pé bóyá láti fi gbé ògòkè o. Ó lọ́rọ̀ tí ó ń ta òun nínú, tó ń bí òun nínú ni. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé n tóun kọ ẹ̀ kì í ṣe pé òun yóò wá lọ párẹ̀. Ó ní bí ẹnikẹ́ni bá sọ ìsọkúsọ, pàápàá láàrin àwọn òṣèré ẹgbẹ́ òun, ó ní fún ní ọdún 2025 yìí, òun yóò fún wọn ní wòtòwòtò, òun yóò fún wọn lésì, tó sì ní eléyìí ti fi hàn pé kò sí ìfẹ́ àti ìnífẹ̀ẹ́ ara ẹni ní àárín àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá.